tí àìsẹ́ nìtọ́jú lọ́rọ̀ rẹ̀ bí èèyàn bá gbọ́ndọ̀ lójó omi àtàsíni lójú àtàsíni lẹ́nu. ẹ káàbọ̀ ẹ kú rìn ẹ kú iṣẹ́ takuntakun. mo tí mo rí i pé mi ò lè rí yín bí mo ṣe rí yín yẹn kí n dẹ̀ fojú pa yín rẹ́. o ò gbọ́dọ̀ gbà kí ọmọkùnrin kó bẹ́ẹ̀ ní àjọṣepọ̀ rárá. ìyàwó yín kọ́. ìyàwó wo. Officer. Yes, sir. Who is this woman? Officer. Mo rò pé rántí òfin mi nílùú yìí. Ó yé mi púpọ̀. Mo ń ṣèyàn lásán o. Ọmọ tẹ́ ń wò yìí. Ó ti dòrìṣà. Ayé mi ti bàjẹ́ tó báyìí. Ayé ti rú. Bí mo wà. Mo gbé ayé mi o. ṣé ìwọ ní ẹjọ́ àwọn ọmọ mi lẹ́nu láti dá ìwọ tó rí gíẹ̀gíẹ̀ bíi pẹ́pẹ́yẹ ilé. lórúkọ ẹ. Kintu ni. Èmi á fẹ́ wọ torí kí ló bá yẹ. àní kí lórúkọ ẹ. Charles ò nílò mo bá yẹn ṣiṣẹ́. If you cannot pronounce the Charles, please call Cheli Bobo. ilé náà tí kẹ́sọ̀ ọ̀rọ̀ tẹ́ bó ṣe ń ṣe ní ibi ìwọ ọ̀bùn mi. Charles ọmọ Ìgbò ó ti dé láti ìgbà tó sì ti dé sínú ilé lọ̀gá ti ń yíwà padà sáwà. Tó bá sọ pé o fẹ́ jẹ̀bà sùn kí ló ní iṣẹ́ tí mo ṣe tí mi lè tẹ̀bà fún ẹ má tẹ̀bà fún ìgbà tí ìjà ìwọ. Sórí ẹ̀sùn mọ́gòrí lórúkọ àgọ̀rí ọ̀ àrẹ̀mú jìjì òun báyìí òun ló ń ṣe wú ẹ̀ báwọn. I'm telling you òun ló dé ká fún tó fi sọ pé ọ̀wọ̀n ọ̀nà ẹ̀jẹ̀ kí ni ọmọ ọlọ́nà kan lọ. Shut up your mouth and get out of my room now. The both of you should get out now. Go. Yes. ṣọ́ọ̀tà. Lóòótọ́ àti kékeré ni mo ti ní ìyá àti bàbá mọ̀. Mi ò lẹ́bí mi ò rárá. Ẹ wá rí láti ìgbà tá a ti ń bá yín gbé tá a ti ń bá yín ṣiṣẹ́ tẹ̀ tí ń fún wa lówó mo fẹ́ má rí ẹ̀yìn bóyá boyfriend ni o àbọ̀kùnrin ni o rí kankan rí. Kí ni mo fẹ́ fi ọkùnrin ṣe láyé? sórí Mr. Ladi ó sọ pé káwa méjèèjì kápá ẹ. kò lè pọ̀ mí nítorí orí mi ẹni tó bá dé ní sàpá àpá máa pa. Kí ló dé tó sọ̀rọ̀ báyẹn ní tí mo dẹ̀ tún bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ pé orí mi ò pè é. A cup of tea. I need a cup of tea. What's like the lemon? Oh, tea, a cup, tea. So get out of my room! Borí pẹ́ lọ́jọ́ kan á dire. Borí pẹ́ lọ́jọ́ kan á dire. Ẹkún pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀. Orí tí ó jọba kò máa ní ṣàlàyé dáadé. Ibi ayọ̀ mi wà bàbá jẹ́ kó tó mi lọ. Hey,
àwọn mọ́tò lẹ́yìn ìwà fún wa lè máa ń wà ìwà fún wa lè máa ń wà. Ọ̀yá kápẹ́tà sọ ní bísọ̀ ilé ìjà ilé ayé pàṣẹ. Ọmọ ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ mẹ́ta. What is your problem? That is why you want to go to Nigeria. I will break that for Nigeria. Break that for me. Just see. Orí ìlú ta ẹ̀rọ yẹn fọ́tò rẹ̀. Ọkọ mi. Ẹ bọ́ṣọ. Ó máa yá ẹ. Mo. Ebo rẹ̀ léjìká ẹ̀. Àbọ̀ rẹ̀ ni ìdọ̀tí rẹ̀. Mi mọ ọkọ̀ tó wà lẹ́yìn. Ẹ wò fún bọ̀. Bọ́ṣọ. Ó lé ọkọ mi. Yábọ̀sún, ibi lẹ wà. Àbọ̀sún ni bọ̀sún ní títì àbọ̀sún ti jábọ́ lẹ́yìn mọ́tò. Agbẹnusọ ń jàre bọ̀sún ló jábọ́ lẹ́yìn mọ́tò ọmọ mi tó ṣàwọlé sí tó wá kí mi ó ṣàwọlé sí ni. Yábọ̀sún èrò wà lórí bọ̀sún ní títì. Bọ̀sún tèmi ṣé mo tẹ́ ìsọ̀ṣá. Bọ̀sún. Kílẹ̀ sọ. Ìyá Bọ̀sún. Irun ti pín Bọ̀sún kẹ̀. Bọ̀sún tẹ̀ ní àwọn oníjẹ́mi ní ìyá Bọ̀sún. Ìyá náà ti wọ́n pa ọmọ láwọn ìpè. Ìwọ Ọlọ́run ẹlẹ́dàá mi. Ẹlẹ́dàá mi kí ni mo ṣe? Gbogbo ẹni kókó lẹ́yìn ní kíkó Bọ̀sún. Ìṣẹ̀dá mi ṣàánú mi. Eléyìí pọ̀ jù fún mi. Ẹrù yìí pọ̀ jù fún mi, mi ò lè dágbé. Lẹ́yìn ikú ọwọ́ Bọ̀sún. Gbogbo ẹ̀ ló máa ń lé mọ́ mi yé àwọn ìfẹ́ ṣe. Mami, ìfọkùnrin yín balẹ̀. Èmi àtàbúrò mi a máa dìgbà fún yín. Mo tí ẹ̀gbọ́n mi dúró ṣe fún yín. Àwọn máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín lágbára Ọlọ́run ẹ jẹ́ wọn mọ̀. Àwọn ọmọ yín kọ̀ọ̀kan tó kú mọ́ lágbára Ọlọ́run. Àmọ́ ẹ̀rù bà mí. Ẹ̀rù bà mí, àyà mi já. Àyà mi já lórí sùkúl àbúrò ẹ̀ ló ṣe ní dúró. Màmí. Ọmọ ti ń lọ tẹ́lẹ̀. Ẹgbẹ́ tó dé lọ́wọ́ sanwó ló ti lọ yìí. Báwo la ṣe máa ṣe tí ẹ̀sùn àbúrò ẹ̀ ò ní dúró? Ṣẹ̀dá mi máa wò mí ràn. Ẹ̀rù ń bà mí báwo ni fẹ́ ṣe? Kí ni ìpọ̀jù fún mi? Màmí, ohun tọ́lọ́run ní parí màmí kò ní bẹ̀rẹ̀. Mami, ẹ jẹ́ ká nígbàgbọ́ pé ìpinnu Ọlọ́run ni pé kò ní yẹ mami. Kò ní yẹ àdìgbà mami. Àwọn náà àdìgbà fún yín mami. Ẹ fọkàn yín balẹ̀. Ẹ pẹ̀lẹ́ màmá, Ọlọ́run ọ̀rọ̀ yín lójú. Ẹ wo Ọlọ́run dá àwọn tó kù sí, wọ́n dìrún dìgbà mọ́ yín lọ́wọ́. Wálé ọ̀sán àìsàn tó jáde kúrò nílé orí òfò bẹ́ẹ̀ náà lè dùn. Ṣàdédé ni wá tú ọ̀fẹ́ fún mi kó jábọ́ lẹ́yìn ọkọ̀ kó tó di pé wá gbé òpé bá ká ló mú gbé. Ọlọ́run ọba ò tó oyé ó lé mi náà sọ nígbà tí wọ́n kó ẹ̀ dé. Ẹ pẹ̀lẹ́ mọ̀ fún ẹ̀wọ́ àṣeyẹ òwúlọ lọ́wọ́ ọlọ́rin ò lè yé èèyàn. Ẹ pẹ̀lẹ́ ẹ kú rọ́jú. Ẹ̀wọ́ Ọlọ́run ó dá àwọn ará yòókù sí, wọ́n tọ́ ọmọ fún yín, wọ́n tọ́jú yín. Ẹ dákun ẹ mọ̀ tukún mọ̀, ẹ mọ̀ ràrò kan. Ńgbẹ̀mí náà dé ṣọ́ọ̀bù àwọn Àdùkẹ́ ni mo béèrè bá Tọ́lá ń kọ̀, wọ́n pè kọ̀ wá, kí ló ṣẹlẹ̀? Wọ́n ní nǹkan ṣẹ̀ nílé, nílèmí náà fi wáyà yín pé kí wọ́n ayọjú sí yín. Ọlọ́wọ́jú ègbà ìfún ẹ. Ìyá àmàlà náà ni. Àṣẹ burúkú ṣe eré.
pẹ̀lú ọmọ ẹ mọ sunkún mọ́ ọ̀rọ̀ àṣẹ yóò wúlọ lọ́wọ́ ẹ dáhùn. rere ni ká máa ṣe ara mi o rere ni ká máa ṣe rere ni ká máa ṣe ara mi o rere ni ká máa ṣe. Ìwà ìkà ò sunwọ̀n ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ rere ni ká máa ṣe. A ò ní gbìn ńlá ká fi kálù bọ́sà. A ò ní gbìn ká máa retí. Ẹ jẹrẹ kẹ́ ògùn ni ọ̀pá ọ elébùkù ni ọ bẹ́ẹ̀ tí máa tọ́ ọ̀bọ̀ mi lákòrè tẹ́ ẹ máa kó gbogbo tèmi ti jẹ́ fún ẹ wàá pé ẹ jẹ lótò ẹ ti bẹ̀rù Ọlọ́run. wo Wálé ìwà rẹ kò dáa èèyàn burúkú rí ẹ ààrẹ kí ìpàdé o là ń fi bíléèdì sínú àpò àdèjọ ń gbélé ó lè ṣàbúrú fún yàn. dákun kí lòun wá dénú àpò mi. ẹ ṣe pé ṣòkòtò rẹ jábọ́ ni ó fẹ́ dá ẹ mú ikọ́ yẹn ṣe yìí èmi àpọ́lọ́pàá sí. ó tó gẹ́ ẹ̀yìn méjèèjì ẹ má bọ́ ọlọ́pàá ọmọ mi lọ sí police station jọ̀ọ́ jàre torí Ọlọ́run wọn kí mo bá rìn dé police station kí màá kó a statement o. ó ń dẹ̀ gbàgbẹ́ fún wa nínú ilé n ṣe máa po ń dẹ̀ gbàgbẹ́ fún wa nínú ilé. yóò máa ṣiṣẹ́ ẹ̀yin ilé búkú ẹ̀yin lẹ́ máa kó omi ẹ̀pẹ̀ jẹ lótò. bẹ́ẹ̀ kì í ṣe bá tó wà fúnra wa náà ni Wálé bọ́ọ̀lù wa rí ẹ. ẹ wo èèyàn tó bá tún wá tọ́ bọ̀ mí lápò kéé ṣe bíléèdì nìkan o ẹ mọ̀ fà bẹ́ẹ̀ fárí tìyé mọ́ bíléèdì kìí ṣe bíléèdì nìkan o ẹlòmíì ó tọ́ bọ̀ mí lápò yóò jáde báyìí mọ́tò ọkọ̀ padà nù. ewé wo lè pè. ìmí ó jáde nù yín báyìí yóò ní ibi tọ́lọ́pàá ti yìnbọn nìbọn pa wèrè. má ṣe pè fún mi má ṣe pè fún mi má lù ẹ o má ṣe pè fún mi o má ṣe pè fún mi láyé ẹ má ṣe pè fún mi o. báwo ni bá fi nǹkan sọ́wọ́ ẹ̀ ni kí ló bá bá fi sọ́wọ́ ẹ̀. dágùnfẹ̀ yìí nílẹ̀ jàre n tí mo torí ẹ̀ wọ́ lọ sí ṣọ́ọ̀bù yìí ọ̀nà tí pé mo sọ̀rọ̀ kan fún wọn pé ṣe ni wọ́n kówó lápò mi ń dòní owó mi ní adó àti kúlé fi wá oúnjẹ ní ṣọ́ọ̀bù yín dòní. báwo ni wọ́n ṣe mọ̀. wọ́n tún ṣerú ẹ̀ lánàá ẹ̀ wọ́n ṣe ṣòkòtò tèmi bọ́lẹ̀ tèmi kówó sí ni wọ́n mọ̀ pé mo ti fi bíléèdì síbẹ̀ bíléèdì tuntun tó mú mo wá gbogbo bẹ́ẹ̀ bá ara rẹ̀ mo yọ kó bíléèdì nìkan lọ́wọ́ mi nígbà tí wèrè kọ́ ọ̀bà àpò mi báyìí ìka rẹ̀ fẹ́ẹ́ rí já ikọ́ bo wèrè eléwu ariwo ẹ̀ ló jí mi lójú oorun. bọ̀sí kó táwọn náà ṣe ò dáa. ó lè mọ̀ bẹ́ẹ̀ ló búkú ló le ẹ̀yìn dàpọ̀ ẹ̀bẹ̀ tèmi wá fẹ́ bí ọ mo fẹ́ kó jìrànlọ́wọ́ kan fún mi. àwọn iṣẹ́ tí mo bá ti ṣe owó tí mo bá pa mo fẹ́ máa tọ́jú ẹ̀ sọ́wọ́ ẹ̀. kí n máa bẹ́ẹ̀ tọ́jú owó bọ̀sùn sorry. Àdùkẹ́ àròkàn ní máa mẹ́kún àtúndá wá mọ́ ronú tí orí tí bọ̀tún ẹ̀gbọ́n rẹ̀ ò dúró ṣe fún mọ̀mọ́ èmi rẹ̀ ó tiraka á tọ́jú àbúrò rẹ̀ á tọ́jú mọ̀mọ́ mọ́ ronú gbogbo ẹ̀ dà. kí ló dé tí òṣèlú máa kó yẹn sí bank. ó ti jẹ lẹ́ẹ̀ni dákun eléyìí dérò mi ń pa èlò mo ní lọ́wọ́ tí ń lọ rèé tí sí báǹkì èmi ọ̀tá dúró wàhálà òun ń tọ́jú owó ń tún wá lọ ṣe wàhálà tó ní báǹkì torí mo fẹ́ gbowó mi àìmí ilé ṣe níyìn ìwọ ṣe jẹ́ báǹkì ni ìfẹ́ nò ó kàn sọ pé yíyẹ ṣe ọmọ bá ń tọ́jú ẹ̀. dáa kí bó ṣe fẹ́ mi máa fẹ́ tọ́jú ẹ̀. àmọ́ mọ̀mọ́ lè jáde tí mọ̀mọ́ bá rí ọ. lábá pààrọ̀ tọ́ra wa jẹ bọ́jà ṣe nílé ní kò yé mi tó bọ́jà wa dá párópáró lé ní báyìí láàrin èèyàn yóò máa rajà níbi kó máa pe kárí àwọn tí ẹ wà súnmí kó dé ẹ náà ló gbẹ fúrúfúrú yìí ó ga o. àwé ọ̀rọ̀ nǹkan tójú sẹ́mi náà tí ẹ̀ bá kàn ṣe pé ọjà bó ṣe jẹ́ náà ni ṣé alábàárù ṣe ojúṣe gidi ó ṣe kìí ṣe é fi lọ́mọ lọ. gbọ́dọ̀ nǹkan ti ń wí. iṣẹ́ bàdé lọ́dọ̀ ọ̀rẹ́ Wálé iṣẹ́ ẹ̀ wà ó kó máa sá sókè máa sá sílẹ̀ máa sá sókè máa sá sílẹ̀ jọjọ kòókòó
iṣẹ́ máa ní tó bá dé báyìí ní ìṣòro tí wọ́n máa sáká. òun lé wáyé òjà kọ́ wáyé òṣẹ́ kọ́ wáyé. kèní ṣe bí adégbọ̀n rẹ̀ lọ́jà ọba wálé o wálé ọmọ àlùgbà ẹlẹ́mẹ̀ ni o. pẹ̀lẹ́. àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọn máa po ìfẹ́ ni wọn pé ṣiṣẹ́ ọjàre iṣẹ́ nítorí ẹ̀ ń bá ṣiṣẹ́ ọjàre ibi bó ṣiṣẹ́ ti jàre ọ̀lẹ òwe àwọn bàbá wa níní o. òwe òsì yóò ń pa yìí tá ló ń fòwe bá wí. mọ̀ dá lóhùn Fẹ́mi kò ní sùúrù. ìyó ṣe torí káyọ̀ mọ̀ pé ọgbọ́n kété ń ka ìwí ẹ̀ lè ṣe ju nọ́mbà kẹ́ ní mínì nọ́mbà kẹ́ ní mínì. àwọn ilé ẹ̀rẹ́ wà nílé fún ẹ. ẹ̀ tó bá pé bẹ́ẹ̀ lórí wàhálà tiẹ̀ níní bó o sì pé bẹ́ẹ̀ náà kó ló tún rí wàhálà tiẹ̀ níní àmọ́ ẹni òwe bá jòwe ẹ̀ tí ọba lè fèsì ẹ̀rù ìjà ní bẹ́ẹ̀tì yìí. sórí béèyàn bá ti ń ṣalábàárù yòó ti ń rí ṣéǹjì díẹ̀díẹ̀ kó bá tún fẹ́ ọmọ ọ̀dọ̀ ya lámàlà ìgbéraga máa ń wà nílò ọ̀rọ̀ ẹ̀ ó máa ń lò gara. àbẹ̀ ẹ̀rọ lọ́hùn bá ara mi ṣe àbùmáṣọ òpònú àìràdá ẹlẹ́nu bíi yọjá wò mí bí tẹ́ ẹ bá tún wíyìn nì náà wàhálà tí náà tún ní sẹ́mọ̀ Yáṣadé ń ṣu a máa sanwó púpọ̀ èmi sì fẹ́ lọ bá a ṣiṣẹ́. máa lù ẹ́ lé ẹsẹ̀ ojú bẹ̀rẹ̀ àtọ̀ bá yẹ̀rẹ̀ jẹ́ tàbí bá ẹlẹ́sẹ̀ kọ́ àbọ̀ ó lè bàjẹ́ ẹlẹ́sẹ̀ kọ́ àbọ̀ àtúntò ọba jẹ́. ó gbọ́ nǹkan ya wúlò ó dàbí orí àbúrò mi bàbá yìí pé ẹni wáyé ìjẹ́ kó bá ṣe lọ kò tó gbó ẹ̀rí tàǹtàlà ijó òun wáyé iṣẹ́ kó máa ṣiṣẹ́ lọ èmi ò wáyé wàhálà. kábíyèsí o. ẹ̀yin olóyè ẹ ní fi ṣe ìbínú wípé ó ní àwọn ètò ifá kan tí àwọn owó ti wá sọ fún wa tí mi ò fi tètè tó yín létí bẹ́ẹ̀ ni àwọn owó ní ká ṣe àwọn ètò kan láàfin lórí gbogbo rògbòdìyàn oníadé tó ń ṣẹlẹ̀ yìí náà ni orí ẹ̀yin olóyè ló dẹ̀ ti máa bẹ̀rẹ̀ kí gbogbo nǹkan tí ó ń rùn kó lè kú òǹlẹ̀ olórí wàá dìde ń sìn yín ìyálóde ẹ̀yin náà ẹ gbéra sọ kábíyèsí o. ẹ bẹ̀rẹ̀ sí ní gba ìlẹ̀kẹ̀ ọrùn wọn. èmi ni ìyálóde kábíyèsí. ìyálóde kò sí wàhálà kan ọ̀rọ̀ ọdún náà ni ọ̀rọ̀ ọdún ni wọ́n lórí ọkùn dọ̀tún. ẹ má jò pẹ́. àti kíákíákíá olórí ìyálọ́jà olórí. kábíyèsí ẹ tún gbálẹ̀. èyí olóyè wọ́n ní tí wọ́n bá fẹ̀yàn ọjọ́ ìyàwó dì tí ò bá dádì ẹ gbé owó ọ̀tẹ̀ adé òsín láàfin yìí ẹ kàn jókòó kalẹ̀ lásán for nothing. kábíyèsí tí n bá ṣì yín gbọ́ tí n sì ṣíra mi gbọ́ bí ìgbà pé ìfọgbọ́n lọ wà lóye lélẹ́yìí. olóyè ọ̀tún kì í ṣe àfọgbọ́rọ̀ lóye kábíyèsí rọ̀ yín lóye tààrà ni. kí ni ha. Now let me tell you, ladies and gentlemen, tí mi ò bá rí adé nínú ààfin yìí mi ò ní olóyè kan ṣọ́kọ́ tí wulẹ̀ kó mọ́. bẹ́ẹ̀ ni mo wí fún yín not until tí adé mi bá padà sínú ààfin yìí. ẹ wá lọ listen and listen good. tí mi ò bá tí ì rí adé mi nínú ààfin yìí tí ìkọ̀kan nínú ibà bọ́ sí ìta tẹ bá bọ́ sí ìgboro níbẹ̀ yẹn tẹ lọ pàrẹ́ẹ̀dì ara yín gẹ́gẹ́ bí olóyè. inú ajó olè ajá àfẹsí kó má jẹ ìrọ̀lẹ́ máa kú sí. ẹ wá ilé mi fún mi o. go out there in search of ajé mi tí mi ò bá ti rí tí mi ò bá rí ajé. kábíyèsí àbúrò kábíyèsí. ọ̀bẹ ìyàwó fa òrẹ́gẹ̀ tiwa náà kábíyèsí. ikú
ikú wọn ni kò pọ̀ babaláwo bí ẹni tí ò gbọ́fà wọn ni kò pọ̀ oníṣègùn bí ẹni tí ò nígbò bọ̀dá mi bọ̀dá mi bọ̀dá mi. Okay, 12,000 náà lókè. Bẹ́ẹ̀ni sá, ṣùgbọ́n bọ̀dá ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ mi. Ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹni tó bọ́ ti tọ́ fún mi pé mi ò lè lọ skul mọ́. Aláàjì kú mo ti rò pé kò sí nǹkan kan fún mi pé mi ò lè lọ skul mọ́. Irọ́ ni. Gbogbo àti òsèǹ tó máa sọ wá alẹ́ bí alẹ́ nìkan tó fẹ́ rán wa lọ́wọ́ àmú abẹ́ṣe ìgbọ̀n ṣe ìjọba. Ọmọ ìfọ́n ni o. So láti bá dáàdi wá ti kú, wọ́n ti lùsù o. Lórí ọ̀rọ̀ skul. Mo ti lùsù o. Ìgbà tí ó ṣiṣẹ́ tí ò sí nǹkan kan mọ́ mi náà wọ́n zù ni. Wàá gbọ́ mi dáadáa. Ìwọ ni mo máa bá sọ̀rọ̀. Mo máa bá ẹ sọ̀rọ̀ kó wá gbọ́ níbi tí wọ́n ti gbọ́. Kò yẹ ẹsẹ̀. Jọ wọn bẹ́ẹ̀ nítorí Ọlọ́run rí dájú wípé òun fi ojú sí ìwé ẹ̀ ṣòro tó bá lè máa fi ojú sí ìwé ẹ̀ tó múnú mi dùn tó múnú mọ́mí mi dùn bó òun promise ẹ láyé lọ́rùn wípé kò síbi tó fẹ́ ka ìwé yẹn dé tí mi nìran àṣegàn bọ̀dá mi. o ò ní fún ìpín dájú wa ò sí láyé mọ́ láéláé. àṣegàn mi náà dé promise kò yẹ láti disappoint yín láyé mi àṣegàn. padà sí school wà ní báyìí school mi ti dúró kò sẹ́ni tó fẹ́ ràn mí lọ́wọ́. Aláàánú mi ti lọ, ìrọ̀gbẹ́ni tó fẹ́ ṣàánú mi mọ́, kò sólùwọ̀n mi ló ti kú yìí, bọ̀dá mi, bọ̀dá mi. Iṣẹ́ ọmọ ọ̀dọ̀ tó ń ṣe yìí, nínú ìrọ́pọ̀ kan tí ó iṣẹ́ orí wàhálà. Ó ti má ṣiṣẹ́ ẹ̀nì mọ́. Má ṣe ṣàgbọ́n ṣé iṣẹ́ alábàárò tí wọ́n náà ṣe òbí yóò dáa kí àwọn àna má lè béèrè lọ́dún pé iṣẹ́ kí ló ń ṣe kí ní iṣẹ́ alábàárò. ọkùnrin lèmi iṣẹ́ tèmi ń ṣe ni tí àwọn àna mi bá gbọ́ pé mò ń ṣiṣẹ́ olè ìyẹn ní nìkan lèmi rò pé ẹ kí wọ́n bínú sí. lèmi mò ń ṣọ́ọ̀bù ni ní tèmi ń ṣàlàyé ni pé obìnrin lè wọ̀ kò yẹ kó wọ́n ṣe wàhálà púpọ̀ lẹ́yìn wá àgbà náà iṣẹ́ tó ń ṣe ni iṣẹ́ àbùkù ni ẹ̀gbin pọ̀ ń bẹ̀. Tọ́lá ni mo dẹ̀ ń dúró de látẹ̀kọ́. Ẹ má bínú Mr. Samuel kí lẹ fẹ́ sọ torí èrò pọ̀ nílé mo dẹ̀ need láti attend sí wọn ètò sọ nǹkan bá máa sọ kíá. Sórí àwọn èrò tó wà nínú ilé yẹn ìyá màlàbọ̀ ṣe wa yẹn owó lọ́ máa fún ẹ tó bá ṣe tán bí báyìí. Sórí èmi náà tí mo pẹ́ ní owó lèmi náà fẹ́ fún ẹ mo kàn tẹ̀ láìkí ẹ ní kí n máa ṣe kí ni kí n máa fowó tèmi kí n máa fi tún ẹ ṣe kí wọ́n náà lè wà òkè wo bẹ́ẹ̀ ṣe rí sọ alámàlà mi bàbá ẹni táwọn jẹ́ mi báyìí kó bó ṣe dáadáa kí bá fowó tún ẹ ṣe lónìí mi sọ pé kò fẹ́ mi sílẹ̀ kí wọ́n tẹ máa kó fún ẹ kí wọ́n náà máa kó fún mi kí n máa fowó tèmi kí n máa fi tún ẹ ṣe kí n máa gbá sí fún ẹ gan so nǹkan tí mo wà áfítà nìyẹn. Samuel ṣé kò rẹ̀ ṣáyé ò máa bá mi ṣe iṣá èmi kì í fẹ́ ìwọ. ṣé kò rẹ̀ ṣáyé ò máa bá mi ṣe iṣá. mo máa ti ṣá. mo rẹ̀ ò Wọ́n tí mò ń ṣàlàyé gangan nínú Àdùkẹ́ Tọ́lá mi ọ̀hún èmi lọkùnrin jẹ́ kí mi ó máa ṣọ́ọ̀bù fáwọn méjèèjì wọ́n mọ̀ tí wàhálà kankan yìí fi fún wàhálà kankan yóò dà. Ọkọ mi ẹni tí ò láṣọ méjì kò ní pè kan lákìtà inú iṣẹ́ tí mo ṣe mo fi tọ́jú màámi àtàbúrò mi jẹ́ kí n ṣe nígbà díẹ̀. Àdùkẹ́ Tọ́lá èèyàn dáadáa ni ọ́ torí ṣọ́ọ̀bù tó ń ṣọ́ọ̀bù ẹlòmíì wàhálà rẹ̀ tó báyìí ti fi lọ́n jọ lójú òkè. I love you. I love you, love you, love you. I love you too. Why are you? Ìnáwó ìwé lọ́pọ̀ lórí màmí rẹ̀ mọ̀ ní. Ọlọ́run ló ṣe èmi ń gbàdúrà kí mọ̀mọ́ ó jèrè ọmọ. Àti èèyàn bá ti lọ́ọ̀fù ara ẹni I love you kò sí wàhálà kankan. Ìgbàgbọ́ ẹ̀. Ìgbàgbọ́ ẹ̀. Aláìsíwálẹ̀. Ṣé ọmọ pé téèyàn bá ń jìyà 30 oṣù tó bá jẹ ìgbádùn ọjọ́ kan ṣoṣo
àgbàgbé ìyá yẹn ọlọ. bẹ́ẹ̀ ni màá rí ẹ gbádùn ẹ. báwo tẹ̀ ṣe rí. ọ̀rẹ́ mi wáyé ló rà fún mi. orílẹ̀ ṣe ìdílé yìí o. bẹ́ẹ̀ ni màá rí. orúkọ tí mo jí bẹ́ẹ̀ mọ́ ìṣẹ̀dá mi asán lóore ọkọ tó fẹ́ lọ lọ́ọ́ máa bá mi ṣe fún mo gbádùn ẹ̀ kí nǹkan rí kóòkì báyìí kó wá fi tẹ̀ ẹ́ ìdààmú ẹ̀ ń kan sọ ni o kí rí kóòkì kan kí n fi lé a lọ síbi tí mo fẹ́. ìjọba ni mo wá jẹ́ ìmáàmù kò sí fáńtà mo lè ti fẹ́ rí. yọ̀ọ̀dá ò nílé ọ̀ṣàyàn ọ̀jẹ̀ léṣà ọ̀jẹun. béèyàn bá máa mú mi kó má ti bí oúnjẹ mú mi kí n kò bá jẹun ebi ò lè gbàwé kí n gbàwé o. ọ̀la ló lélẹ̀ o. ẹ bá máa pa mi ló máa gbé kí n gbàwé. wo iyo ní àjọ ọ̀jẹ̀ mi máa yé. kúnlé ọmọ ẹ pọ̀rọ̀ ẹ lọ́wọ́ ẹ ọmọ náà àárọ̀ nínú. ọ̀rọ̀ wálé ni o àti tọ́lá ò fẹ́ kẹ́ láàrin ran bẹ́ẹ̀ ó mú ti gógó. nǹkan yé mi rí ìwọ kò rí yẹn nǹkan yé mi rò kan ni wọ́n ń sọ yìí ìwọ kò ṣàkíyèsí pé wálé ó ti ń ṣe ẹ́ńjìn. mo mọ̀ ṣàkíyèsí o kódà ó ti ṣe yahoo yahoo. èmi náà ń wò ó pé wálé ti ń ṣaṣẹ́ ó ti ń ṣaṣẹ́ ó rí i pé kí ìbáwá jẹ sọkúdalẹ̀ yìí a máa ń jẹ yìí náà. ìtì iná dẹ̀ jẹ́ kábẹ́. ìtìrì. ìtì iná mọ̀ dẹ̀ jẹ́ ká. mo bira mi léèrè ní iṣẹ́ ká àdẹ̀jọ́ ṣe iná lè wálé ti rí ọkọ̀ ẹ̀ náà yàfùyàfù kan mú jẹ ìtì ká. wo nǹkan yẹn máa sọ fún ẹ pé ìwọ dẹ̀ máa wù lérun ibi mọ̀ pé láìpẹ́ láì jìnnà owó ọlọ́pàá máa tó wọ́n ní nǹkan yìí máa fún ẹ pé má dé gba nǹkan jẹ lọ́wọ́ rẹ̀ mọ́ o kódà kó bá fún ẹ ní nǹkan pé o kò fẹ́ because yí ọlọ́pàá bá mú un báyìí kó o bá gba nǹkan lọ́wọ́ rẹ̀ yíṣòwò máa kà ẹ̀ táwọn ọ̀dọ́ ń jẹ ìmọ̀ àwa stand gédégbé báyìí màá máa wò ìṣojú mi rè wọ́n ṣe máa kẹ́yìn méjèèjì lọ n kò lè dún pínkín èmi rè wí báyìí. àgbẹ̀ kò rí jù nǹkan lè mú mi á lọ ọtí sọ̀rọ̀ kọ́ dá látọ̀rọ̀ èyí kọ́ sọ́lá sí ọmọ bàjẹ́. òkèlè gbígbé pẹ̀lú rọrùn ó tọ̀jú kéèyàn máa jẹ nǹkan yòó máa tó bá lóyìn láti yòó máa káyàn lọ́rùn ó pè fún ètò àgbà fún ọ̀sẹ̀ mọ́. borí pẹ́ lọ́jọ́ kan àdìrẹ borí pẹ́ o borí pẹ́ nílẹ̀ borí pẹ́ nílẹ̀ borí pẹ́ nílẹ̀ lọ́jọ́ kan àdìrẹ borí pẹ́ nílẹ̀. ṣíbí ṣé wọ́n ṣe ń kọ́ ojú kò síbẹ̀ yẹn kó fowó báwo ni ìyá máa ń rìn wò ó sórí mo ti ń ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìṣọ́lá ṣe wà nǹkan kan tó ń ṣe kí ló ń ṣe wò ó bí ò lè dúró pẹ́ o. kò bá pọ̀ mọ́ ó yẹ kó padà lẹ́yìn ọmọ iṣẹ́ tó ṣọmọ fọ́gbọ̀n ọdún ìyá tó jọmọ fọ́gbọ̀n oṣù mo ní bí kò bá pọ̀ mọ́ ó yẹ kó padà. àwọn òògùn tó kọ fún mi lélẹ́gbẹ́ kí n lọ gẹ́ẹ̀tì fún yín màá wó mi ní màá tètè lọ gẹ́ẹ̀tì ẹ̀ fún yín but ẹ̀rù tó kọ̀ tẹ̀ wá ń bà mí ní 45,000 ní lọ deposit fún yín. bẹ́ẹ̀ ni màá ní 45,000 ló ní kí n deposit fún yín. Ọlọ́run kí n ti lè lè rà ẹ̀ wọ́n ti fẹ́ 45,000 naira. Olúwa wa nígbà rẹ̀ mẹ̀jọ nígbà rẹ̀ mẹ̀jọ nígbà rẹ̀. Màmí má sunkún mọ́ ẹ ti bọ̀ ẹ fọkàn yín balẹ̀ Ọlọ́run máa ṣòwò ẹ fọkàn yín balẹ̀ kò ní sí nǹkan tó máa ṣe yín lágbára Ọlọ́run màmí fọkàn yín balẹ̀.
ẹnu wálé ẹ̀yìn ọ̀dọ̀ máa ń tẹ́ ni mo wà wọn ò tí wọ òkè rárá ó ṣe àwọn náà ń gbọ́ ó ṣe gbọ́ ó ṣe mami ẹ jẹ́ kí n tètè lọ gẹ́ẹ̀tì àwọn òkú yẹn wọ́n padà wá bá yín ṣe bọ́ ẹ má ronú kò sí nǹkan kan lágbára náà ọlọ́run máa mú yín lára dá ṣe bọ́. Ọlá irú ẹ̀kọ́ ìbéèrè wo ló ń sùn báyìí kí ló ń tún fún sí gan. ọ̀rọ̀ máa mi là ń sọ nípa ẹ̀ mo nífẹ̀ẹ́ bá mi púpọ̀ náà. bọ́ọ̀lù ti ń sọ báyìí nígbà tí èsì pé màmá kú màmá ṣàìsàn dókítà sì pé ẹni tí ń ṣe wọn kì í ṣe tí ò gbóògùn wọn ni wọn tọ́jú wọn ara wọn yá. mo ní mo ti fẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ sọ̀n tó wáyé kí ni ṣe ọ́ owó mi ti ń bẹ lọ́ọ̀rẹ́ ńkọ́ kákó wá ṣe bí deposition náà ni wọ́n fẹ́ ká sì fún wọn. owó tó tọ́jú sí mi lọ́wọ́. Àdùkẹ́ ṣé wọ́n lo lówó ni àbí mi wọ́n ló bá ń ṣiṣẹ́ ẹ̀ ni dákùn só lé ká lọ kówó jàre ìwọ ni. kéèyàn wà nírò èyí kó wá bí mọ̀mọ́ lẹ̀ sọ́sibítù èyàn á máa ní ọkọ lẹ̀kọ́ fọwọ́ kó níbi àní ọmọ dúpẹ́ lọ́wọ́ mi mọ́. iṣẹ́ mọ̀mọ́ rẹ iṣẹ́ mọ̀mọ́ tèmi náà ni ìrọ̀rùn gi ni ìrọ̀rùn ẹyẹ ìrọ̀rùn ẹyẹ náà ni ìrọ̀rùn gi tára mọ̀mọ́ bá yá inú rẹ̀ ó dùn tínú tiẹ̀ bá dùn inú tèmi náà ó dùn. yá fún un tètè ọmọ kẹlẹ lọ fún ọkọ lọ sọsibítù fún dókítà tọ́ba wá débẹ̀ inú ìlú lè tẹ̀lé ọ lọ tọ́ba débẹ̀ kó fún ọ nígbà tí iná yìí ní ìsìn ìlú tó lọ ṣọ́ọ̀bù fún mi mo ṣàlàyé fún ọ pé mi ọmọ ṣọ́ọ̀bù fún àmì Àdùkẹ́ má ronú má ronú. rere ni ká ṣe ara mi ò. kábíyèsí adáṣẹ kejì òrìṣà ṣé bí Yorùbá bọ̀ wọ́n ní tá a bá rodúdò fún àhọ́radé ìgbìn tó ṣe bí òwe Yorùbá náà ló tún sọ wípé tá a bá wo bí ejò ṣe gùn ká fi dáná sun ejò ká dáná sun lé kábíyèsí mò ń bẹ̀ yín ní orúkọ èmi Ọ̀tún àti gbogbo àwọn olóyè àtẹni tó wà ń bí àtẹni tí ò sí ń bí kábíyèsí ẹ forí jì wá láṣẹ ọba Elédùà adé ó padà sáàfin yìí ẹ wo bá a ṣe rí láti gbàdẹ́ ti gbalẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́rùn wa àwa rí gọngolo bí àrà kan yẹn ẹrú àwa náà ń bẹ Elédùà kó ṣíjú àánú wò wá ká lè padà sípò wa torí bádé bá ti bọ́ sáàfin àwa náà ti dolóyè padà. kábíyèsí o láfikún kábíyèsí wọ́n ní àgbà tí ò bínú òun lọmọ ẹ̀ pọ̀ yọ̀yọ̀ tó tún ṣe bí òwe níwájú yín kábíyèsí àforí ládéládé àfibẹ̀yìn àforí olóyè lóyè àfibẹ̀yìn àforí àwọn baba ńlá yín tó kọ́kọ́ jẹ lórí ìlú wa ẹ̀ kábíyèsí àfibẹ̀yìn adìyẹ wa ń làágùn o ìyá rẹ̀ ni ò jẹ́ kẹ́ mọ̀ àsáré àgbìyànjú èmi ti ká lára mi mo tójú bolé lórí ọ̀rọ̀ adé yìí mo máa rìn gan o lórí ọ̀rọ̀ yìí àmọ́ nǹkan kan tí gbogbo wọn fi ń dá mi lójú ni pé a máa rádé ẹ fún wa nígbà díẹ̀ sí kábíyèsí ká fi wá adé a máa wárí. bẹ́ẹ̀ni àwárí báyìí lobìnrin wà nǹkan ọbẹ olórí ẹ bá wà pé kábíyèsí. ẹ ti gbé gbogbo ẹnu sọ̀hún ẹ kọ́ gbogbo ẹnu sọ̀hún what nonsense are you people talking about? èmi ò rí adé orí mi mo jókòó síbi ìbàyí lórí ìtẹ́ bí ò rí adé orí mi ní palace ó ti ní iye ọjọ́ tá a ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí náà àbí kò ní iye ọjọ́ tó yẹ ká fi ń jẹ oyè àwòdì kí gbogbo yín kàn jókòó síbi ìbàyí kẹ́ bá kó adìyẹ dé ẹ sọ fún mi ẹ wá ní kí olórí máa bẹ̀ mí kó olórí máa bẹ̀ mí. ẹbí ọ̀bẹ bẹ́ẹ̀ wẹ̀rẹ̀ tó fẹ́ kí máa bẹ̀ ẹbí òṣì ẹbí òfò tó fẹ́ kí máa bẹ̀ mí mọ̀ àwítọ̀ wọn sọ wípé àwọn tójú bọlé ọ̀dẹ̀lẹ̀ tójú bọ̀ nǹkan tó máa sọ nìyí ibi tẹ́ bá tọ́jú adé sí ẹ lọ mú adé jáde ẹ gbé adé jáde níbi tẹ́ bá gbé sí náà àbí ṣe ìyẹn ní àfihàn ẹ gbé adé jáde níbi tẹ́ bá tọ́jú ọ̀pamọ́ sí o kábíyèsí o kábíyèsí kí ni adéṣẹ́ wa kábíyèsí
Kí ló dé Adéṣẹ́wà tó sáré wá àfin kí ló dé? Congratulations kábíyèsí. Mummy, ẹ̀gbọ́n mi Adé ti dé. Ẹ̀gbọ́n mi Adé ti dé. Kábíyèsí Adé ti dé. Adéṣẹ́ ti padà sáfì báyẹn. I am so sorry, Kábíyèsí. I am indeed very sorry. Àwọn kankan ló ṣẹlẹ̀, ọ̀rọ̀ dẹ̀pọ̀ ń bẹ gan. Ẹ̀gbọ́n mi, àbí ìyàwó yín nìyẹn? Ìyàwó àfẹ́sọ́nà tí mo fẹ́ wá mú mọ́ Kábíyèsí àtayaba ni. Ayọ̀lá. Ìyá. Káàbọ̀ máa jẹ́. Káàbọ̀. Adéwálé. Orí pé pààyàn ní ẹ̀. Ẹni tó bá rí ẹ tí ó bá sá. Ikú ti pọ́n nítàn. Àdùkẹ́. Tọ́lá Àdùkẹ́. Kì í ṣẹ̀bi èmi náà. I can explain. Explain what? Kí ló fẹ́ sọ? Kí ló fẹ́ sọ fún mi? Ó pa irọ́ fún mi gẹ́gẹ́ bí alábàárù tí ò ní kankan. Ó pa irọ́ fún mi bí abirùn ni ẹ́. Ó pa irọ́ fún mi bí ẹni tí ó kàwé. Ó tún pa irọ́ fún mi títí tí ó tún change èdè ẹnu ẹ̀. Why? Why tí gbogbo ìgbésí ayé ẹ tó kún fún kìkì irọ́? Mi tẹ́mi láti họ́tẹ̀ dáwọ́ yìí. Mi mọ́mọ́ ṣe bẹ́ẹ̀ fún ẹ. Ó ní ìdí tẹ́mi náà fi ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni Ṣìkẹ́mi ni o. Bọ́dá mi ẹ̀yin gbogbo ọ̀dẹ̀ ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ẹ bá mi kìlọ̀ fún Ṣìkẹ́mi. Bí bá jẹ́ ìbá sinwi kó mojú náà o. Kí ló dé náà? Ẹ bá mi kìlọ̀ fún pé kó yé aláàzọ̀ ọ̀rẹ́ mi o. Ẹ̀gbọ́n mo jẹ́ ń tijú yín gan ni o. Mo mọ nǹkan tí mo lè ṣe fún o. Tó bá ti fẹ́ ṣe nǹkan tó wà nínú mi gangan fún ni. Màá pe àwọn ọlọ́pàá ni màá ní kọ́pì. Màá dẹ̀ nìkan tì mọ́lé kò dẹ̀ sẹ́yìn tó máa gbà sílẹ̀. But òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ̀rọ̀. That's rubbish. That's nonsense. In fact, arrant nonsense ni. Báwo ló ṣe máa sáré jump into conclusion pé bóyá ìwà àtẹ̀jọ́ ní nǹkan kan pọ̀? No, that's not done. Kò bójú mi rárá. Kọ́ládé. What? Àgbàlagbà ò kí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Tí ọ̀rọ̀ méjì máa ń fa lóru báyìí, àgbàlagbà máa ń wá bó ṣe máa settle ẹ̀ tó máa dá sáàrò. Don't talk like that. Ká má sọ tọrọ. Orí jẹ́ àwí. Ẹ̀gbọ́n mi torí Ọlọ́run. Kí ló dé ká ìka ìdánwò South yìí? Ẹ lè gbé wá sínú palace yìí, ó kò possible. Ó ṣe ti dà báyìí. Sọ̀rọ̀ ní gbogbo ìwà tí mo jọ wá ń sọ pẹ́pẹ́pẹ́pẹ́. Mi ì bá yín lẹ́jọ́. Ẹ wo, èmi ò gbéṣẹ́ rán anybody o. Mi ò gbéṣẹ́ rán ìyàlájà anybody. Ìyá ọkọ tó bá sọ pé òun lè fi rẹ̀ sípò ìyá ọkọ. Tó bá pọ̀ ogún náà fẹ́ máa bá mi wá. In fact, ó fẹ́ tẹ̀. Ṣìkẹ́mi come off all this. Kí ni gbogbo ilé tó ń sọ yìí? Ó ti gbà pé ní palace ló wà ní. Ẹbí sáà ṣé orí ni confirm pé Adéwálé àti Modúpẹ́ fẹ́ra wọn ni? Àwọn ò tiẹ̀ confirm kọ̀ bẹ̀rẹ̀ the princess náà tó ń sọ̀rọ̀ sí ẹni àwìn náà. Ẹjọ́ ọmọ kì í kò tí kan ẹni sọ̀rọ̀ ẹgbẹ́ kọ́mpútà gbèdé yẹn. Ṣé ìkọ́lẹ̀ influence ẹ̀ ni? Àbẹ́ ìkọ́lẹ̀ ẹ̀kọ́ gbogbo wà tó wù. Ibo ló ti rí? Kò sọjọ́ lọ́wọ́ yín, èrè yín bá rí. Ẹ̀yin náà fẹ́ máa gbá kílíṣẹ̀. Ẹ̀rẹ́ kọ́ mọ̀ pé ọ̀rẹ́ mọ̀ bá ní àbí? Ẹ dúró náà, gbogbo ṣe wọlé tó ń sọ̀rọ̀ sí ọ̀rẹ́ ọkọ ẹ̀. Ẹ dúró náà, ṣé pé òun lẹ́kọ̀ọ́ rárá ni? Sórí bó ṣe ń bá mi sọ̀rọ̀ yìí, ó fi hàn dájú wípé ìwà gbogbo náà kọ̀. Dúró náà, so nǹkan tó ń sọ láti sọ ni pé kábíyèsí ò kọ́ mi, right? Ẹ dúró náà, láti máa pa ẹ̀yìn náà. Adéṣẹ́wà! Kábíyèsí ló ń sọ sí. She's just asking about her dad. It's okay. Excuse me. Just Adéṣẹ́wà. Only Adéṣẹ́wà nìkan ló kọ́ mi sọ wá bí. Nothing more. No problem. Ló pa fún ẹ. Ló pa. Ọ̀rẹ́ ò lè believe ẹ̀, mo dé lè Déwálé, mo bá rí Ṣìkẹ́mi ní living room tó ń tọ́jú tó ń tètè. Mo bá béèrè lọ́wọ́ ẹ̀ pé ibo ni Déwálé ọ̀rẹ́ wa wà, ó bá sọ fún mi pé ó wà nínú kitchen. Mo bá bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni Déwálé ọmọọba tó ń ṣe nínú kitchen, ó sọ fún mi pé ó ń dáná fún òun. Déwálé ń dáná fún wọn nínú kitchen, wọ́n dẹ̀ wà lórí bíbá yìí, òun tẹ fóònù, òun tọ́jú òun tó ètè. Ó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, mo bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí pé kí ni rubbish tó ń ṣe yẹn.
to my greatest surprise ìgbà tí mo máa rí Déwálé tó máa bọ̀ sá nínú kitchen ó gbé pros ọ̀run ó wá fi na fi sọ́wọ́ òfin nu ọwọ́ Déwálé bẹ̀rẹ̀ sí ní para fún mi kí ló dé ṣe máa sọ̀rọ̀ sí Ṣìkẹ́mi. Kò lè sọ bẹ́ẹ̀. ṣé bóun ló wà wájú mi jẹ́ kó járọ̀ mi náà. Kò parọ́ bó ṣe rí ló ṣe sàn ẹ̀ bọ́ kí ni nǹkan tó burú nù kí n máa dáná fún girlfriend. See guys tẹ́yìn ò bá lè so igi ẹ má jà tèmi. Adéwálé come off it ẹ má get ọ̀rọ̀ twisted nǹkan tó ń bẹ ẹ sọkọ nìyẹn and he saying the truth the fact for crying out say prince ni ẹ náà wáyé tí wọn ọmọ bá ṣe fẹ́ máa gbégbé ayé bí ẹrú nítorí obìnrin lásán lásán àná àwọn ọmọ tá à ń sọ yìí àwọn ọmọ sàn ni wọ́n bẹ́ẹ̀ ni ọmọ sàn ọmọ tí igi bá dá ẹyẹ máa fò lọ ohun tó máa ṣe tó bá wọlé ṣe wọ́n náà ló ti ń ṣe yẹn òun nìyẹn ó ń tọ́sẹ̀ ní living room wọ́n ń dáná ní kitchen after all náà ló kúkú ń kọ́ ẹ sí wa pé kó máa ṣá fún wa tá a bá pe nọ́mbà wa máa gbó fóònù lójú òní gbé ó tọrọ àtàyè lábẹ́ sọ. Déwálé, to be sincere with you, look at your dignity as a man, as a prince. Of course, I'm loving it. It is my life. And we are your friends. It is my life. It is my life. Okay, it is my life. It is my life. You don't teach me how to live my life. But we are meant to tell you the truth. We are meant to tell you the truth. Yes, sir. Sir. Sorry, I dare you. Close your started. Ìgbà tó jẹ́ iná lọ sọ pé gbogbo fàájì lẹ́ ń bọ̀ wá sílé ni ó lè dọ̀la kí tó lọ lè sá. Ṣé orí ẹ̀ dàrú ni? Sorry. Hand me my key. Are you living now? Onípákó tó yẹ ṣùgbọ́n onípákó tó yẹ báyìí èèyàn bá bá ìsọ̀rọ̀ èèyàn máa ń gbọ́ ni alágídí. Ìgbà tó ti ń ṣiṣẹ́ lára bòbó yìí. Ó bó ti wo bòbó yìí. Bòbó yìí ti ṣe pé kò jọra ṣá. Déwálé. Yes, smile. Ṣé bí àwọn bá sọ̀rọ̀ láti ẹ̀kọ́ ṣíṣe ìbínú náà ni? Ó ní mi ò bínú mọ́, it's okay. Àbọ̀dìgbà tí má tó dé yín mọ́ ẹ̀kọ́ tó mọ̀ pé mi ò bínú mọ́ ni. Ojú eléyìí ò dàbí pé ò bínú mọ́. Ṣé torí gbólóhùn àsọ tó ṣẹlẹ̀ láàrin àtàbúrò mi ló ń bínú? Excuse me, gbólóhùn àsọ báwo? Àbábúrò ẹ̀ rude sí mi. Can you imagine? Kí irú yẹn máa bá mi sọ̀rọ̀. Ṣé màá tẹ wà nù set ni? Oh, come on, babe. Set ni wà àtàbúrò mi. Even though for ṣùjọ ẹ. Please, okay. Gbàgbé ẹ̀ ṣáà má bínú mọ́. O mean pé àbúrò ẹ̀ jù mí lọ ló ń tọ́. Oh, ọ̀rẹ́ ti yé mi, mo ti understand. So tí n bá wọnú ilé yín pẹ́ ṣe máa treat mi nìyá àbí? Ẹni tó yẹ kó mú kó bá wí. Mi ì lè nù láti jọba ti dáyé wọn tí màá ní kọ́lá ti rí. Ọmọ bala búrò mi náà. Bọ́ọ̀ ti fi ìṣúra ẹ̀. Aláyé ọlọ́rọ̀. Ẹ̀jẹ̀ ti ṣe o. Kí ló ń ṣẹlẹ̀ bíbá? Ẹ má bínú ọ̀dẹ́ mi mọ̀ pé ṣọ́ọ̀tì tó ti lọ síbẹ̀ yẹn. Sinmi ṣá, èyí tó rí wa ẹ̀ ṣe àjọyọ̀ lójú à ẹlẹ̀. Ọ̀yá! Kílẹ̀! Kílẹ̀ pẹ̀lú! Aláyé mú! Lókìlẹ̀! Ìgbẹ́ padà aláyé mú! Ọ̀yà! Ọ̀lẹ̀! Aláyé mú! Ọ̀yà! Wúùbì! Bros, ẹ má. Prince. Ṣé kò ṣàlàyé nǹkan tẹ́ fẹ́ fún wa? Àbí kẹ́ jí ká máa lọ ẹjọ́ whatever tẹ́ bá ń fẹ́ I'll give you. Please, just spare our lives. Àwọn èèyàn ọmọ bá ní. Ẹ̀yin ò mọ̀ wá ṣùgbọ́n àwa mọ̀ yín, Prince. Okay, sir. Ṣé rántí ìgbà TSUG tí wọ́n invite yín wá sí State University tó wà nínú ìlú wa yìí? Mo rántí, mo dẹ̀ honour invitation wọn. Àwọn nǹkan tó yẹ kí n ṣe náà mo ṣe fún wọn jọ ẹ̀. I gave them money, I supported them. Àwọn nǹkan tó láwọn fẹ́ ṣe ẹ jẹ́ ká máa lọlé ẹjọ́. Mo fọ́nà bẹ̀ yín. Prince, àwa ni àwọn boys tó tẹ̀lé yín nígbà tẹ́ ń lọ sí di mọ́tò ta ní ká yẹ yín sí. Okay, sir. Okay, sir. Gbogbo àwọn boys tó tẹ̀lé mi, mo ṣe dáadáa sí wọn, mo fún wọn lówó, mo bá wọn ya fọ́tò gan. Ẹ jọ̀ọ́ kílẹ̀ ẹ jọ̀ọ́. Ṣùgbọ́n madam dẹ̀ ti wá lọ́jọ́ yẹn ṣe ni wọ́n sọ fún yín pé làwọn rí frafik kẹ́ má dá wọn lóhùn. Àwọn náà ló tún wá pàṣẹ wípé kẹ́ sọ fún driver yín pé kó move.
díẹ̀ ló kù kí dírẹ́bà yín kó tẹ̀ wá lẹ́sẹ̀ mọ́lẹ̀ Prince. Sà, ó sọ bẹ́ẹ̀ lóòótọ́. Ẹ wo ọmọ bínú mi ìṣèlú tó pé mo sọ̀rọ̀ ń gbà yẹn. Ẹ wo mo ti kó jẹ. Ọpọlọ mi ti lọ ń tà mí ẹni ẹjọ́. Ẹnìkan ló get a work done. She was angry there, má bínú. She got angry and she lost it. Prince. Sir. Prince. Yes, sir. Prince. Iyì pọ̀ ń gbòòrò gan. Ayé dẹ̀ ń kó yín jẹ torí pé ní fans gan lóríṣiríṣi. Àwọn tá a dúró yìí náà fans yìí náà làwa náà. Bọ̀ kíní kan ló pe yín ajá jẹ́ o. Kò dẹ̀ sí nǹkan náà tó ju madam tó dúró sẹ́gbẹ̀ẹ́ yín lọ. Àtìgbà tá a ti rí pé ti ń wà pẹ̀lú wọn. Àtìgbà náà ni ìwà yín ti change. Tá a dẹ̀ mọ̀ pé kò ń ṣe ìwà yín. Báwo fẹ́ kí yín kó tẹ̀ sílẹ̀. But Prince, ẹni yìí ni yín. A lè fẹ́ kẹ́ di ẹni yẹpẹrẹ. Torí ẹ̀ náà la ṣe fẹ́ kẹ́ correct best tó wà nílẹ̀ yìí. Máa bàwí, máa correct. Mo ti change báyìí. Ẹ máa fi correct. Máa ya yín níbọn tó wà lọ́wọ́ mi yìí. Kẹ́ fi finish ẹ̀ dànù. Torí kó ń dọ̀tí yín. No, please, I cannot do that. I cannot kill my fiancé. Ẹ wo, ọmọ ọlọ́mọ ni ẹ jọ, ẹ má kò bá mi ẹ ṣàánú mi. Ẹ kò jẹ́ ká máa lọ, kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Prince. Yes, sir. Níbi tá a dé dúró yìí, ẹnìkan máa need láti volunteer láti pa ẹnìkan nínú ẹ̀yin méjèèjì. Rárá o, ẹ jẹ́ kó ṣẹlẹ̀. Ẹ jọ, ẹ má jẹ́ kẹ́ni kankan pa ẹni kankan, ẹ jọ sir. Or else, a ní hesitate láti pa ẹ̀yin méjèèjì dànù. Please, my brother, please. Mo fọlọ́ ń bẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀, please. Now before the count of 3. Èèyàn kan á gba kínní lọ́wọ́ or else máa finish ẹ̀yin méjèèjì. I swear to God, who created heaven and earth. 1. Bros, it's not fair. Ẹ wọ máa wulẹ̀ kútù, máa volunteer ara mi. Honey, I have to do it now. Má jẹ́ kó pa àwọn méjèèjì. Onídàkọ́ lùdà àwọn méjèèjì. Do what? Wọ́n náà ṣe àgbọ̀n kan tó sọ. Please. Bros, ẹ jọ. What do you? Bros, ẹ jọ. Bros, ẹ jọ. Please. Baby, I'm sorry. But I have to do it. No, what are you doing? No. What? Bro, stop. Bros, ẹ jọ, no. Please, I'm sorry. No. Kí ló ṣẹlẹ̀? Mo sọ tábìlì. Ẹ fọ́tà sí mi. Torí láìfẹ́. Prince Adéwálé. Mo ní ṣó tán àbí òtán ẹ̀? Ọmọ tí wọ́n ń kúlé lórí rẹ̀ o. Ìwọ kan ní májì ká ní pé ọ̀tá wà nínú ìbọn yẹn. Ó ti kú nìyẹn mẹ́rin. Ó sì láyé mọ́ nìyẹn. Mo dẹ̀ máa ń sọ fún ẹ táwọn ìdáná nọ́mbà pé ṣó ráwọn ọmọ yìí bí igi bá dá ẹyẹ máa fò ní wọn. Wọ́n ń ṣọmọ. Ó mò ní wọn. Bébí. Tó bá pe bébì kan bẹ́ẹ̀ tí bá fún ẹlẹ́ṣẹ̀, alábẹ́ ń pàrà fẹ́ sọ pa ẹ̀. Ṣèbí Kọ́ládé máa ń sọ fún ẹ wípé àwọn ọmọ yìí gídá ẹyẹ fò ní wọn. Mo tún wá sọ fún èsì wípé kò sí bọ́ ṣe máa ṣèbòlò tí ò ní padà ń gbẹ. Orí ìdí ọ̀tá rẹ̀ ó tún ń béèrè pé ṣé wọn rántí fọ̀tà àbọ̀ síbẹ̀. Àwọn ọmọ ṣẹ̀gbẹ̀tẹ́rì òṣì tẹ́ máa gbé káàkiri tẹ́ máa pè lóbìnrin. Ẹ wo ẹ̀yin guys well done job jàre. Alẹ́ yóò ṣe ọmọ ta àwọn ṣọlẹ̀ o. Àwọn àbúrò aládùúgbò nìyẹn. Àwọn táwọn fún drinks. A kò ṣe ìgbésẹ̀ ẹ̀ Mr. Mrs. Kò tó ààrẹ pa ẹ̀yin ojú ara yín. Tèmi bá mi. A ò mọ̀nà ló ṣe ẹ̀ka máa ṣọ́ra ká díjú ká ṣe bí ẹni kú bóyá àti ẹ̀ lè mẹ́ni tó fẹ́ ni. Ayé máa níkà o ènìyàn á máa burú o. Èdùmàrè má fóúnjẹ wálé ọ̀tá lọ má já wa kulẹ̀ torí gòkè ńlá bá gbé ní ṣan kéékèèké àṣà. Orí adé ni ẹ bẹ́ẹ̀ ọmọ tó ń mọ̀ nípa àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá nìyẹn. Adéwálé kí ló dé ṣé bọ́ ní tẹ́ṣí bá dá ní àtúngùn ni ìgbà tí kábíyèsí fẹ́ mi òun ni mo bí ẹ tán ládé ṣẹwàá rí wípé ó yẹ kó o lọ́wọ́ lẹ́yìn lónà tẹ̀lé lẹ́yìn wá sílé ọlá ìgbà wo ló fẹ́ bẹ̀rẹ̀ sí bímọ fún mi àti bàbá yín. Kí ló dé? Mommy, it is not my fault that I have been so unlucky with girls. Mommy, wọ́n farabalẹ̀ wo àwọn ọmọbìnrin ni kí n lè mọ̀ èyí tó yẹ nílé ọba tí máa ń mú mọ̀ ẹ̀yìn àti kábíyèsí. Wọ́n ti ẹ̀ ń fọlá jiyàn ni bẹ́ẹ̀ ni olórí o. Púpọ̀ àwọn ọmọbìnrin tó wà ń ta ń sẹ́yìn atukú wá balẹ̀ jẹ́ ni wọ́n. Bákan
pàápàá jùlọ eléyìí tó pe rẹ̀ ní Ṣìkẹ́mi tó bá jẹ́ wípé ẹ̀gbọ́n mi gbé Ṣìkẹ́mi wá sí ààfin tó wà falẹ̀ yín lọ́wọ́ níyàwó ọ̀ràn ni o olórí ẹ̀yin ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ ni kábíyèsí gan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ jù Ṣìkẹ́mi àwọn yín tuuru tú báyìí ara yín gan máa gbọ́ ẹ̀gbọ́n mi ò parọ́. Adéṣẹwà. Prince, Princess, it's okay. Wọ́n ju gbogbo ẹ̀ lọ, ojú ti rí ẹ̀ lọ, mú ìyàwó wálé. Adéwálé. My princess, bí gbogbo kí nìyẹn ṣe ṣẹlẹ̀ ńgbà yẹn ni. Bébì, pẹ̀lú gbogbo nǹkan tí mo gbọ́ yìí, mi ì bínú sí ẹ mọ́ rárá. Ẹ ṣe. Lọ́rọ̀ kan báyìí, Ṣìkẹ́mi ti kúrò ní gbogbo láìbẹ̀ pátápátá. Èmi mo wà láìbẹ̀ sí. Tipẹ́tipẹ́ ni Ṣìkẹ́mi ti kúrò ńbẹ̀. Ìwọ nìkan ló wà láìfù mi. Lágbára Ọlọ́run kò ní yé mi àti ẹ. Àmì o Ọmọ́tọ́lámi Àdùkẹ́ Adé Aya Adéwálé. You welcome to the palace of Olówódé of Owódé. Ìyàwó mi wò ó máa bí akọ. Ó máa bí abo. Ó máa wá bí ìbejì làǹtìláǹtì ẹyin ní yìí ni mo máa fi wọ́n. Wàlẹ́ mi pọ̀ méjèèjì lẹ́nu. Mo máa pọn ẹgbẹ́ mo máa gbé báyìí mo tún máa ṣe bí lè má tún kọrin fún un. Ṣọwárù ti Ṣìkẹ́mi tí mo gbọ́ tó sọ yẹn Ṣìkẹ́mi irun bí ni Ṣìkẹ́mi ó ti lọ tefetefe ikú ni Ṣìkẹ́mi àrùn ni ọ̀fọ̀ ní àdètí lè jìnnà ó digbó réréréré àtúnirú Ṣìkẹ́mi bíbá ìmọ̀ àbí bóyá ló tiẹ̀ túmọ̀ wípé wọ́n tún fi kọrin ìyàwó mi. máa jẹ́ kó ṣe kọ́. àwọn tí ilé kúnná nílẹ̀ yìí ó ti gbére ìkùnà èdè lóore àjíwọ̀n àwọn tí lórúkọ nílẹ̀ yìí ó ti gbére ọ̀run náà èdè lóore. apá kan tó já kò ní jẹ bàjẹ́ onítùrù ní jogún ayé. ẹni bọ́lá wa lọ ṣé tí sanwó oúnjẹ tẹ̀jẹ̀ yìí ẹ̀dẹ̀ wa ń lọ. Bàṣírá màá fẹ́ kọ́ yà mú sùúrù o àìṣàlejò líbẹ́ o iyó símọ́tìlẹ̀. kí ló ṣe mọ́ tilẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ mi lọ́wọ́ ni ṣé mo ti àmàlà ń yọ ọdún owó mi tẹ́lẹ̀ kí n máa ṣe mọ́ tí mo ṣe kọ́kọ́ mọ́ tilẹ̀ bá ń gbowó mi. Bàṣírá kípa ń ṣe é ṣe kọ́sítọ́mà rẹ̀ wá náà ìwọ náà fẹ́ mọ̀ kọjá kò yá lásìkò yìí. ọjà yín tí ò yá yẹn ayé ọjà yín tí ò yá yẹn ò ní jà. ọjà yín wo ni ò yá kó má dà fún inú tẹ̀ fi sọ́pọ́jà kò yá ọjà wo ni ò yá. àwa kọ́sítọ́mà. ẹ wo ẹkọ́ sí lọ́jà yẹn má sọ mí dọ̀ lórí burúkú onígbèsè kí ló dé ẹnikẹ́ni ọ̀làkọ́là kí ló dé fi ọyàn ìmọ̀ mi ni. ìyá àmàlà àwa kọ́sítọ́mà. tí n bá gba ilé tí wọ́n máa tọ́ ọ lébọ̀ kọ́sítọ́mà orí burúkú ò lẹ́ ń bá mi sọ kọ́sítọ́mà 200 naira lórí 200 naira lẹ́jà almost 4,000 plus kí ló dé gan-an ọyàn ìmọ̀ mi ni jọ torí Ọlọ́run kọ́kọ́ bá ń gba bàtà ẹsẹ̀ wọn yẹn náà. bàbá bẹ́sẹ̀ wọn yẹn náà. Bàṣírá máa mọ̀ gbé mi ṣubú. sórí owó mi ò tí ì kàn búrú o gbàgbé lórí wọn fún mi kó o bá gọwọ́. Bàṣírá jẹ́ sùúrù Bàṣírá. Bọ́lẹ́lẹ́rọ̀ Bàṣírá jẹ́ mi lójú o tèmi bá mi o. sórí owó mi ò tí ì gbé kò ní pé bọ́yọ̀ bá ń bẹ́ wọ ọrùn wọn. ó yẹ ẹ wọ ọrùn wọn. owó mi ò tí ì pé o ọkọ bá mi gba ṣòkòtò dí wọn lóde. bá ṣòkòtò dí wọn fún mi. kẹ́ ẹ bá bó ṣòkòtò bọ́ksìrì ọlọ́run yìí máa ń bẹ̀rù jáde ó jẹ́ ìjọba aláìlẹ́kí bẹ̀rẹ̀ àtẹ̀wọlé mọ́ bọ́lá mẹ́mọ́ mẹ́lì ó kọ́ àtẹ̀wọlé mọ́ bọ́lá mẹ́mọ́ mẹ́lì ó kọ́. ẹjọ́ ẹ má bínú o èyí ṣe tọ́lá ọmọ ìyá àmàlà rẹ̀ àbí wọ́n lé kọ́ni mú un wò yìí wọ́n lé alábàárù kan léegi wá. ọ̀gá ẹ ṣe sùn. Adéwálé lorúkọ mi ọmọọba ni mí èmi ni ọmọọba Owódé
heir apparent to the throne of Owode Kingdom. Mi kì í ṣe alábàárù. Mo kàn ṣe bí alábàárù lọ́dọ̀ yìí. Torí àwọn àgbà ní ẹni tí ò ṣe bí aláàrú lóyìnbó kò lè ṣe bí adégbọ̀rọ̀ lọ́jà ọba. Mo kàn ṣe bí alábàárù lọ́dọ̀ yìí torí ìfẹ́ mi Tọ́lá kí n lè bá fẹ́. Kàyéfì ńlá mà lélẹ́yìí kẹ́ Tọ́lá ọmọ ọ̀dọ̀ èmi ìyá àmàlà tó ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó di aya ọmọ ọba. Àṣé tòótọ́ lòwe àwọn àgbà wọ́n ní torí bá pẹ́ ńlẹ̀ wọ́n ló máa ń di re. Jọ má bínú sí mi torí mo ti ṣe ẹ́ mo dẹ̀ ti fẹ̀gbí rẹ̀ ju bó ṣe yẹ lọ. Màmá borí bá pẹ́ nílẹ̀ lóòótọ́ àdúrà mi ìkúkú mọ̀ pé ọmọọba ń déwálé mi ṣùgbọ́n ní báyìí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ dájú pé àyànmọ́ ẹ̀dá kò ní tàsí láéláé. Ọ̀gá mi ẹ̀ṣẹ̀ mi o ṣẹ́yìn ò mọ̀ pé nínú ẹ̀gbìn náà la ń gbé ni tí ìbá ṣiṣẹ́ lọ́dọ̀ yín mi ní pàdé Adéwálé tèmi. Hello, Ayaba. Mo ṣì wà ní ibi tí mo sọ yín pé mò ń lọ. Náà a máa tó padà dé. Èmi náà mọ̀. Mo mọ̀ pórí adé òkè sùn ta. Ẹ má worry màá dé láìpẹ́. All right, Mama, I love you. Yamala, ìyàwó mi ló insist pé òun fẹ́ ká wá kí. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ tẹ́ gbaṣọ lọ́rùn wọn? Ó jẹ wá lówó ni, wọ́n dẹ̀ kò wọ̀ sanwó tó jẹ wá láti jọ yìí. Ọjọ́ yín lówó. Èlé lówó yẹn? 4,500 naira ní sà. Basira, 4,000 tìrì ní. It's okay. Bade, lọ sínú mọ́tò kó mú owó. Wàá fún ìyá àmàlà ní 100,000. Kàn yọ owó tó jẹ ń bẹ̀ káwọn náà mú yòókù. Àwa fún lady ní 100,000. Kó hàn àtàwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ pin. Lẹ́yìn yẹn, wàá fáwọn ní 200,000. Kàn pin láàrin ara wọn. Àwọn nìkan tó yóò bá sí lọ́jọ́ òní yẹn ò túmọ̀ sí pọ́ lọ́rùn ti gbàgbé ẹ̀. Kò sẹ́ni tí bá mi òkè ò ṣe é fún. Àfẹ́ni bá máa pé tòun tó. Apákò tó jẹ kó ní ìjẹ́ ọ̀bọ̀jẹ́. Ẹ jẹ́ ká máa ṣe é sùn. Ìyàbọ̀ sí. Si Maria Eloke sínú àlè. Ayọ̀. Torí pé gbogbo tá a bá ṣe lè rere. Mi ò mọ̀ pé mo lè pè yín kẹta mi lóhùn. Ó mà ṣe. Àṣé òótọ́ lówe Yorùbá tó ní bí àlọ́ bá lọ àbọ̀ ń padà bọ̀ wá bọ̀. Àwọn Yorùbá náà ló tún tẹ̀síwájú. Wọ́n ní ohun tá a bá fòní ṣe kì í gbé nítorí pé òun ló ń padà di ìtàn lọ́la. Wọ́n tún ní àfàgò kẹ́yìn àparò ohun ojú wà lójú rí. Ìgbà tí wàhálà tá a wí máa bẹ̀rẹ̀ láàrin èmi ọmọ tí mo bọ́kadà fún ni nǹkan kékeré ni mo pè é. Nígbà tí wàhálà ìbẹ̀rẹ̀ àfìgbà tí mo dọ́gba ẹ̀wọ̀n kí wọ́n tó padà lẹ́yìn mi. Ọgbà ẹ̀wọ̀n yìí ni mo wà tí wọ́n ti wá mọ̀rọ̀ yìí wá bá mi wípé ìyàwó mi olórí burúkú ó ta gbogbo property yìí tán pátápátá ó dẹ̀ kó gbogbo owó ó dẹ̀ sá lọ. Ìròyìn yìí ni mo gbọ́ ló dá àìsàn sí mi lára. Orí àìsàn yìí ni mo wà títí tí wọ́n fi dá mi lẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Kò tí ì pẹ́ tí mo dé. Dídé tí mo dé náà ni mo rán ní sí yín pé kẹ́ yọjú sí mi. Ìyá Bọ̀sún, Tọ́lá, Ayọ̀, ẹjọ́ torí Ọlọ́run, mo fẹ́ kẹ́ dáríjì mi. Mo fẹ́ kí ẹ tara mi sin Ọlọ́run. Mo
fẹ́ kẹ́ ẹ dáríjì mi kí n lè rọrùn wọ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín. Bọ́dálájídé, àwa ti dáríjì yín. Bẹ́ẹ̀ ni torí pé ẹ̀ṣẹ̀ wa tipẹ́tipẹ́ láti dáríjì yín. Àwa ti dáríjì yín nítorí pé àwa máa ń gbàdúrà wípé bàbá dáríjì wa bí a ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá. Ẹ ṣẹ̀ wá rárá o, Ọlọ́run bá ń gbọ́. Daddy, a ti dáríjì yín. Àwọn Yorùbá náà ló sọ pé àforóyaró ń jẹ́ kó rú tán. Lára àwọn pọ́pátì tíyàwó yín ta, ọkọ mi náà ra nù. Nínú ìwò ń bẹ. Nínú ilé tẹ̀tílé wa jáde. Ilé ẹ̀gbọ́n mi. Ta ló fún ẹ ní ọgbọ́n tó fi kọ́ kínní ìkàlẹ̀? Ẹ̀gbọ́n, ọlá Ọlọ́run ni mi ò sùn ni mo ṣe ń sùn. Ọkọ mi náà lọ́pọlọ. Ó jẹ́ ṣọ́ ẹ pé owó tí mò ń sẹ́ǹdì sí ẹ ló fi kọ́ kínní. Ẹ gbà mí. Inú bóyá owó títí ẹ ti bọ́ sínú ẹ̀. Irọ́ mi ò gbọ́dọ̀ jẹ̀gún mọ́yán o. Ọmọ ìyá so ṣe ẹ fẹ́ gbéṣẹ́ fún mi kí n lọ ṣe bẹ́ẹ̀ bákan ni. Ó sì ń yà mí lẹ́nu ni. Mi ò lè bí rẹ́dì láti ṣẹ́ tẹ̀ ṣe wàá dé ṣe máa complain irọ́ o. Ìrọ̀ nígbà tí mo wọnú kínní láì ṣe Buckingham Palace. Ṣé mi àti ìyàwó àtàwọn ọmọ nìkan la máa gbénu kínní? Design tó wù mí nìyẹn abẹ́ láìkẹ́. Mo jẹ́ dodo ẹ̀ bá jẹ́. Ó ṣe wù mí nìyẹn. Ó tún bá fi subi fún síbẹ̀ yẹn. Bọ̀dà àwọn iṣẹ́ tó kù bẹ́ẹ̀ kò pọ̀ mọ́ o. Ìgbà wo gangan lẹ fẹ́ dé? Tó bá máa fi di December èmi ìyàwó àtọmọ a fẹ́ relocate. December yẹn wà òkè kó tó di December yẹn gan gbogbo finity church yẹn tóbi àti. Bọ̀dì kankan wà ní bẹ́ẹ̀ jí wèrè tó gbé síbẹ̀ yẹn èso ṣáìsì rárá ṣáìsì ti tẹ̀. Bàbá ọkọ mi. Ṣé ètò ń yí kiri? Mo fẹ́ ẹ mọ̀. Ìyẹn ti sọyàn jábọ̀. Ṣé mo pé gbàtẹ́ bá wà ní Buckingham ní bóyá Man U àbí Chelsea stadium ni ló ti yé yín. Ní London lọ́rùn. Bàbá ọkọ mi ìmọ̀ bínú o ṣé ìmọ̀ pé bí ìṣe mi sọ̀rọ̀ látàárọ̀ mẹ́jà sí ṣùgbọ́n àìsí bẹ́ẹ̀ láìbọn dá sí ṣé irí mo kàn fẹ́ advice rẹ fún kinní kan kékeré ni ṣé irí bí ń wà ní kọ́lọ́hún mi ṣiṣẹ́ ajé kí mi rówó lọ́tún lọ́sì èmi ò bá ṣèyí kí n fara mọ́ bẹ́ẹ̀ o. Jẹ́ kí n ti wálé ilé làbọ̀ sí mi ó kò jẹ́ kí n ti wálé sọ fún ìyàwó ẹ̀ ń bá a wálé. Ọ̀rọ̀ obìnrin ni tó ń sọ yẹn. ẹ lè yé yín ikú mọ̀rọ̀ gbọ̀ gbogbo ìyá kí a wálé kó ṣe dá mi mánéèjì. Èkú ẹ̀ rè é ṣe nǹkan kan ní gbogbo mọ́tò tí mò ń rí nígbà tí mò ń bọ̀ tán kọjá. Pákéjì lásán ni bàbá ọkọ mi. Ẹ̀wọ̀n yìí fi yẹn sílẹ̀ sórí àgbà ti dé mo dẹ̀ ti fi irun dúdú ṣiṣẹ́ lọ́hùn mo fẹ́ á fi irun funfun sí mi ń bí ni ó ti yẹ àti pé pàápàá mo sì máa lọ sọ́hùn kì í ṣe pé bóyá mo kú òun bẹ́ẹ̀ pátápátá màá yọ sí wọn báwo ni iṣẹ́ o báwo ni kinní o màá jẹ́ padà wá sí mi ń bì. Ẹ wo bọ̀dà ẹ má dẹ̀ yàwó yìí lọ ọ̀rọ̀ obìnrin ló ń sọ yẹn so business wo lòun ṣe. Ẹ̀mí gan mọ̀ bẹ́ẹ̀ wò Jídé. Ẹni àfẹ́ lọ bì kan. But ní agbára Ọlọ́run wà á kọ́ ìtòjú. Àmì Jésù. Àmì Jésù o. Ṣé tèmi bá mi bẹ́ẹ̀? Táyé ọ̀tá mi bàjẹ́ bẹ́ẹ̀ ṣé mẹ́ṣẹ̀ lẹ́yà? Kí ló dé obìnrin kí ló ṣe ẹ́? Mẹ́wàá ṣe mí. Ọ̀rọ̀ mi gbénú mi. Ọ̀rọ̀ ilé ìjẹ́ ni. Kí ló dé? Ilé kó wà lọ́rin ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ilé ẹ̀gbọ́n ni. Mẹ́wàá sí. Mo fẹ́ ka sọ́ọ̀dì títí a. Ṣé o wà òkè sá? Ṣé mo gbé ìgbà mi kọ́lé ní kí mímú mi kiri gbogbo ìran ọ̀rẹ́ mi pátá? Ni mo ti sọ fún pé ilé o ilé ria ni o ilé o ilé ria ni o ìjọ ẹnu wo ni mo fẹ́ la fi sọ fún wọn pé èsè ilé ria mọ́. Ta ló rán ẹ iṣẹ́ ta ló ní jẹ́ èmi ni mo ní kó máa sọ kiri. Kí ìgbà yìí kí mi sọ kiri kí mo dẹ̀ ti sọ kiri ìjọ èdè tí a. O lè di. Méèsì o lè. O
lè ní wọ́n bí. bẹ́ẹ̀ so lè. ilé ẹ̀gbọ́n mi ṣé o sí láyé ní gbogbo ìgbà tí mo lọ ń gbowó tí mo fi ń kọ́lé yẹn. ìgbà ìgbó èrè ló ń jẹ. náà kí èrè àgbo ọkà èrè ló ń jẹ náà. mo mi wíran yín mi ṣe bí ẹni pé ìmọ̀ ọmọ mi sọ. èrè ló ń jẹ lórí owó mi gbà. ìra búlọ́ọ̀kì ìra sìmẹ́ǹtì kí ọ̀rà fúnra rẹ. ṣùgbọ́n ìyẹn ò tí ì sọ pé kó èrò ẹ ti há ìjù ìyẹn ò tí ì sọ pé ká gba ilé ló kù. èrò mi rà ẹ̀ àlàyé mi léye. ó dáa mọ̀ gbọ́. mo dẹ̀ fẹ́ kí jókòó kí tú ọ̀rọ̀ mi kí tú rò. ìjọ bí lè bá ṣe aditya ọgbọ́n ìbá àdá sí ìjà àdá sí ẹni lílé dà ó kúkú ti lọ èwo láni tí ṣé ìfẹ́ ṣiṣẹ́ fún oníṣẹ́kù ni dọ́kúmẹ̀ntì ilé kúkú wà lọ́rin yẹsà yẹ̀ lọ́wọ́ ẹ sọ ni mo bóyá ìní ní àbí nǹkan ni ní kí hàn fámìlì bá mi rojọ́ ìjọ máa rojọ́ ìpàkọ́ tèmi gbọ́ súnkẹ̀ orí ẹlẹ́gàn ló bàjẹ́ kí n sáà ti soríire. ọ̀dà ká sì máa wò. ẹ sọ̀rọ̀ ká sì máa wò ìgbésẹ̀ lé èsì ọba máa ń gbẹ́sẹ̀ lé nǹkan ni iná ìgbésẹ̀ lé ìjà ọmọ bó ṣe ń sọ kájọ máa fà á lọ́tún ká máa fà á lọ́sì. ẹlòmíì kẹfàárọ̀ ni àìfáìsì ẹ̀ àìsòrè lálámọ̀ràn ni mo tún mi gbà yín nímọ̀ràn fún kí ló ṣẹlẹ̀ ìmúmọ̀ràn mi ló jẹ́ alọ́gbọ́n sí i ó ṣẹlẹ̀ ọ̀dà kí ló ṣẹlẹ̀ kẹsẹ̀lẹ̀ sọ́nìyàn kan rí. ọlọ́mọ tóbi lọ́ba o. ọ̀nkú lẹ́yìn ìgbà tí a gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn bí ìyàwó yín ṣe kó ọmọ sálọ lóyìnbó tó jẹ́ pé ẹ̀yin nìkan ló kù mímí àti mọ́mísẹ́mi àti àbúrò mi la decide pé ilé tí ọkọ mi rà tó jẹ́ ilé tí wàá tẹ̀sí lé wa jáde pé kẹ́yìn kúkú ló máa gbé bẹ́ẹ̀. èmi. bẹ́ẹ̀ ni. ọkù ẹ má sunkún mọ́ nǹkan tó kàn sí ní bẹ́ẹ̀ ṣe máa mú ìsinmi àbàtẹ́ tí ń ló kàn ẹ má sunkún mọ́. èmi. apẹ́ kó tó jẹ́ kò ní jẹ́ bàjẹ́ onítùrù ní jogún ayé bẹ́ẹ̀ bá ní sùúrù ohun tí ó tó àṣẹ́kù bí ó bá sí lọ́jọ́ òní ìyẹn ò túmọ̀ sí pé Ọlọ́run ti gbàgbé ẹ kò sẹ́ni tí bá mi òkè ò ṣe é fún àfẹnibá máa pé tòun ò tó. apá kò tó jẹ kó ní jẹ bàjẹ́ ẹ jẹ́ ká máa ṣe sùúrù. sí Maria relókè àsìnà àlè torí pé gbogbo tá a bá ṣe lè èrè ń bẹ fún èrè o yéèyà ohun gbogbo tá a bá ṣe lè èrè ń bẹ fún. bó bá kánjú lábẹ́ gbóná ó di dandan kójú ẹ̀ láwọn ìgbà olóró tó kókó ọbẹ̀ àwẹ̀ màmá kánjú ṣe sùúrù o torí pápẹ́ kó tó jẹ kò ní jẹ bàjẹ́. borí pa nílẹ̀ borí pa nílẹ̀ bàbá mi lọ́rùn borí pa nílẹ̀ lọ́jọ́ kan àdìrẹ. borí pa nílẹ̀ borí pa nílẹ̀ borí pa nílẹ̀ lọ́jọ́ kan àdìrẹ. Simasina keke ya silamale.